mà tún kú dédé àsìkò yìí níbi ìwú kẹtì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Arólé Baba 1010 TV2 nílé lájò lóko lẹ́yìn odi níbi ìwú kẹtì láǹfààní láti máa gbọ́ wa ní kètèkètè ojú tẹ fún òwò ojú náà ní fọ́ etí tẹ̀sí fi ń gbọ́ wa etí náà kò ní dì láṣẹ lọ́wọ́ Elédùmarè àtúkọ àmójúbà ọ̀sẹ̀ tuntun ọ̀sẹ̀ yìí àsàn wá sówó àsàn wá sọ́mọ tó ń ta ikú tí ń ṣe baálé ọ̀rọ̀ lágbára lọ́wọ́ Elédùà ìròyìn fún tásìkò yìí náà láyẹ̀fẹ́ Elédùmarè ló tó ṣe bẹ́ẹ̀ tó gbálégbòde tó mú aṣojú mọ́ màwòrán bí ṣe mi kókó oníròyìn wa ń kọ́ ẹjá tún gbé yẹ̀wò náà ká tó máa bọ́ sínú alágbálúgbú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. Pẹ̀lú bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe jẹ́ ẹlẹ́yàmẹ̀yà àti ẹlẹ́sìnjẹsìn níṣẹ́ ni ìṣọ̀kan orílẹ̀-èdè yìí ń tẹ̀síwájú lójoojúmọ́ bẹ́ẹ̀ làwa náà sì dákẹ́ tá à ń ṣiṣẹ́ lórí bí ìtẹ̀síwájú náà yóò sì tún máa gbòòrò sí i. Tinubu ló sọ èyí di mímọ̀ pé Fubara lórúkọ tó bá wù ọ́ ohun tá a fẹ́ ni kí ìpínlẹ̀ Rífàsì kó wà ní àlàáfíà. Sara Igbe ló sọ èyí fún Nyesom Wike. Òye ẹja yọsẹ̀ kúrò lágbọn òṣèlú báyìí ọ̀rọ̀ ti di ìpínlẹ̀ Èkó wọ́n ti dóòlà ẹ̀mí ènìyàn 3 tí ilé wó lù mọ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkó nígbà táwọn míín sì ń bẹ ní abẹ́ ilé ọ̀hún nípínlẹ̀ náà. Kò dín ní ènìyàn 37 tó ti jáde láyé báyìí nígbà tí 16 tán farapa nínú ìjàmbá ọkọ̀ ojú omi èyí tó wáyé ní ìpínlẹ̀ Kwara. Àwọn agbébọn ti padà ṣekú pa ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC tán jí gbé ní ìpínlẹ̀ Ondo lẹ́yìn tán tó gbowó ìtúsílẹ̀ mílíọ̀nù 5 náírà lọ́wọ́ wọn. Ọ̀sán gangan lélẹ́yìí tún ṣẹlẹ̀ o àwọn ikọ̀ agbésùmọ̀mí Lakurawa náà ya wọ ilé ìjọsìn ṣọ́ọ̀ṣì kan ní ìpínlẹ̀ Kebbi ọ̀gọ̀rọ̀ ọmọlẹ́yìn Kristi ọ̀nà sì ti jí gbé wọ inú igbó sálọ báyìí. Ọlọ́run kì í ṣe ọba alábòsí ọwọ́ àjọ DSS ti tẹ ògbólógbòó ajínigbé kan tí ń wá láti ọjọ́ tó ti pẹ́ ní olú ilẹ̀ tí ń ṣe Àbújá lásìkò tó gbìyànjú láti ṣe ìrìn àjò mímọ́ lọ sí ilẹ̀ Mákà. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Pẹ̀lú bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe jẹ́ ẹlẹ́yàmẹ̀yà tó ń ti ẹlẹ́sìnjẹsìn síbẹ̀síbẹ̀ ìṣọ̀kan tẹ̀síwájú láàrin àwọn olùgbé orílẹ̀-èdè yìí àwa náà sì dákẹ́ níṣẹ́ là ń ṣiṣẹ́ lórí bí ìtẹ̀síwájú yóò sì máa bá ìṣọ̀kan láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ èyí di mímọ̀ lánàá tí ń ṣe ọjọ́ 18 inú oṣù karùn-ún ọdún tá a wà yìí níbi ìbúrawọlé fún Pope Leo 14 ní St. Peter Square, Vatican City ní Róòmù níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ búra wọlé fún Cardinal Robert Francis Prevost gẹ́gẹ́ bí ẹni tí ó máa jẹ́ olórí fún ìjọ kátólíìkì káàkiri orílẹ̀-èdè àgbáláyé níbi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti ṣe bẹ́ẹ̀ ṣáájú fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà níbi ìbúrawọlé ọ̀hún lásìkò náà ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ lu ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́rọ̀ tí wọ́n sì bi léèrè wípé bó ni ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí pẹ̀lú bí ó ti jẹ́ pé ẹlẹ́sìnjẹsìn àtẹlẹ́yàmẹ̀yà ló ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà táàrẹ yóò mọ̀ ṣe àlàyé ó ní adúpẹ́ lọ́wọ́ Elédùmarè torí wípé àti ẹ̀yà míì tí oníkúlùkù tó ti wá pẹ̀lú ẹ̀sìn tó ń kúlùkù ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà síbẹ̀síbẹ̀ ìṣọ̀kan tó láàmìlaka àti èyí tó lóòrìn níbẹ̀ láàrin àwọn ọmọ orílẹ̀‐èdè yìí bẹ́ẹ̀ làwa náà sì ń tẹ̀síwájú nínú iṣẹ́ wa láti lè jẹ́ kí ìṣọ̀kan ọ̀hún kó túbọ̀ máa gbòòrò sí i láàrin àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà. Bákan náà ni ìkíni tó jẹ́ ti ìyàlẹ́nu láàrin Fáyẹmí tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì àti olùdíje ní sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 Peter Obi táwọn méjèèjì tí wọ́n mọ̀ gbéra wọn dìde láti lọ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ìbúrawọlé ọ̀hún nígbà tí wọ́n débẹ̀ níṣẹ́ ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n bára wọn ṣe àwàdà nígbà tí Fáyẹmí gbé Òbí dìde láti lọ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ibẹ̀ ni wọ́n ti ṣe nàlàyé fún ààrẹ wípé aníkàwá kí ẹni tó jẹ́ olórí wa ní orílẹ̀-èdè Nàìjíríà ti ń bẹ ń bì í káàbọ̀ sí àárín wa sí ìyàlẹ́nu. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà fi àwàdà dá padà wípé èmi gan ló yẹ kí n wípé ẹ káàbọ̀ sáàrin wa torí wípé èmi ni ẹni tó jẹ́ adarí àti aṣojú fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà níbí lọ́jọ́ ti tèmi. Báyìí ni àwọn mẹ́ẹ̀ẹ́ta náà ṣe fi àwàdà tí wọ́n fi kíra wọn tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ túká lásìkò ọ̀hún. Yes.
It's consistent in the true sense of unity in diversity, and I'm greatly honored. We have to continue to work on it. It's a work in progress for the sake of our country and the continent as a whole. pé Fubara lórúkọ tó bá wù ọ́, ohun tá a fẹ́ ni kí ìpínlẹ̀ Rivers ní àlàáfíà tó péye. Sarah Igbe onísọ èyí di mímọ̀ fún Wike gẹ́gẹ́ bí àlàyé ìṣáájú nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ẹni tó jẹ́ mínísítà tó ń rí sí ọ̀rọ̀ olúlu ilẹ̀ yìí Nyesom Wike ní òpin ọ̀sẹ̀ tá a lò sẹ́yìn yìí, níbi tí wọ́n ti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò pé kí ni ojú ìwòye rẹ̀ pẹ̀lú ìjà tó ń wáyé láàrin òun àti ẹni tó jẹ́ gómìnà tọ́nikọ́lọ́ rẹ̀ rọ́kúnlé fúsù mẹ́fà gbáko ní ìpínlẹ̀ Rivers, èyí ò Siminalayi Fubara. Nígbà tí Wike yóò máa ṣe àlàyé, ó ní àwù ọmọ mi dáadáa, ó ní Fubara jẹ́, kódà ọmọlẹ́yìn mi tí òun fẹ́ràn dáadáa ni, ó ní kì í sì ṣe Fubara ni òun bá jà o, bẹ́ẹ̀ òun ò ní gbólóhùn aṣọ pẹ̀lú Siminalayi Fubara, ṣùgbọ́n àwọn ènìyàn kan tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ tí wọ́n sì fẹ́ máa jẹ níbi tí wọn ò ṣe sí, wọn ni àwọn fẹ́ gbìyànjú láti bá wí ká má bàa rò wípé àwọn làwọn wà lórí àléfà. Ó láwọn gan-an ó ní àwọn ní gbólóhùn aṣọ pẹ̀lú ara wọn táwọn sì gbọdọ̀ bá wọn wí káwọn sì jẹ́ ká mọ̀ wípé ibi tí wọn ò ṣe sí ó ní wọ́n ti fẹ́ máa jẹ. Ó láwọn yìí ó ní òun dojú ìjà kọ kí èsì Siminalayi Fubara. Ọ̀rọ̀ ọ̀hún ló ti ń jàrìnrìn káàkiri orí ayélujára níbi táwọn ènìyàn ti ń sọ wípé bóò ni ti Wike ṣe jẹ́ tó ti lè máa pe gómìnà ní ìpínlẹ̀ Rivers ní ọmọ rẹ̀. Báyìí ni ẹni tó wá jẹ́ àgbà ọ̀jẹ̀ àti olóyè nínú ẹgbẹ́ Pan Niger Delta Elders Forum PANDEF, èyí olóyè Anab Sarah Igbe tó ti ṣe àlàyé lánàá. Ó ní kò sóhun tó burú nínú kí Wike kó pe Fubara ní ọmọ rẹ̀. Ó ní wọ́n ti jọ ń bá a bọ̀ tipẹ́ àti pé ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n lágbọn òṣèlú. Ó ní bí Wike bá tiẹ̀ wá pe Fubara lọ́mọ rẹ̀ àbí orúkọ tó bá wù ú, ó ní kì í ṣe ń ta fẹ́ nù o, ń ta kàn fẹ́ tà sí nílò. Ó ní kí àlàáfíà tó péye kó jọba ní ìpínlẹ̀ Rivers. Ó ní gbogbo ọ̀rọ̀ tí àwọn ènìyàn ń gbé káàkiri òun kọ́ ló kàn o, ẹ jẹ́ ká mọ̀ bí àlàáfíà yóò sì jọba láàrin àwọn ènìyàn náà ní ìpínlẹ̀ Rivers ọ̀hún. Bẹ́ẹ̀ náà ló tún ṣe bẹ́ẹ̀ gba àwọn ènìyàn kan jẹ́ olólùfẹ́ Fubara tó gbà wọ́n nímọ̀ràn wípé ẹja fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ènìyàn ti Wike ká sì gba àlàáfíà láàyè. Ó ní tá a bá ṣe léyìí ó ṣeé ṣe kí Fubara kó padà sórí àléfà kó tó di pé oṣù mẹ́fà táàrẹ̀ Bọ́lá Ahmed Tinubu tó paláṣẹ ní ọjọ́ 18 inú oṣù kẹta ọdún tí a lò lọ́wọ́ yìí. Ó ní ó ṣeé ṣe kárẹ̀ kí ó dá Fubara padà sórí àlàáfíà sórí àpèrè gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún bí àlàáfíà bá ti ṣe bẹ́ẹ̀ tó bá ti ń jọba. This current political battle or challenge wey dey face with the Rivers State governor wey dey suspended at the moment, if na the toughest one. No, that one no be battle. I no dey fight battle. That boy na my boy na my son. I will go fight battle that. The people who dey fight, the people wey want thief wey dey no work. Who be those people? You don't know them. All these Osnapa, them, all these Adie, them, all of them, they want to go hijack. The people run away. We say, when they find out, we may have them. You know, so when you don't defeat them, they might be said, so defeat them to the final one. As they defeat them now, shame them, they can't jump. So if you say that them, they push them? No, then they push them now. Wetin you dey ready to do? You say you call am, now you don't talk. No, I don't call them. Let me call them. In come here with some governors. President call me. Say, we make peace. I saw a guy, how you go tell me, man, make peace, why not we go make peace? So you're ready to make peace? Wetin you if I don't want to make peace, see where I'm sitting here. Now I'm sitting. Me I'm sitting here. Some governors sitting there, one governor sitting here. One governor sitting there, one former governor sitting here. I tell them, say, now you am there for your hand. Now I'm there for your hand. Now you go there, how you go take it up. Now you know how you want the peace. If you want better peace, you take. If you want your peace, okay. So no day your hand, the day in hand. No, my hand is there. If I don't want peace, I don't allow to enter. I talk to them the other day. They call me for phone today. I talk to them. I say, how you dey? Fine. How your family say they fine. Okay. Ó yẹ jẹ́ máa yọ ẹsẹ̀ mi kúrò nínú agbọn òṣèlú báyìí. Ọ̀rọ̀ ti wá di ìpínlẹ̀ Èkó. Níṣẹ́ náà ti dóòlà ẹ̀mí ènìyàn mẹ́ta tí ilé wó lù mọ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún nígbà tí àwọn míì tó sì ń bẹ ní abẹ́lé
lásìkò tá a fi kó ìròyìn jọ. Ní Mùṣín ní nọ́mbà 96 Ìṣàgà róòdù ìdojúkọ mọ́sálásí ńlá Ìdí Àràbà ní ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún tún ti wáyé lánàá òde yìí lọ́sàn-án gangan níbi tí wọ́n ti ní ilé kan tán kọ́ lọ́wọ́ ó ṣe bẹ́ẹ̀ tó yáwó lulẹ̀ bá àwọn ènìyàn ní inú ilé ọ̀hún níbi tí wọ́n ti ṣe ní àlàyé wípé àwọn mẹ́ta tó jẹ́ ọkùnrin òní orí ti kó yọ báyìí náà ti dóòlà wọn kúrò lábẹ́ ilé ọ̀hún nígbà tó sì ní àwọn mìíràn wọ́n bẹ ní abẹ́ ilé náà lásìkò tí a fi kó ìròyìn jọ gẹ́gẹ́ bí àlàyé fún ẹni tó jẹ́ alukoro fún àjọ panápaná ti ìpínlẹ̀ Èkó Shakiru Amadu ó ní àwọn gba ìròyìn pàjáwìrì ọ̀hún pé ìṣe ni ilé náà ló ti wó lulẹ̀ táwọn sì tètè pa kìtì mọ́lẹ̀ láti wá dóòlà ẹ̀mí àwọn ènìyàn ọ̀hún ó ní akitiyan àjọ àwọn tó jẹ́ ti panápaná ó ti dóòlà ẹ̀mí ènìyàn 3 kúrò ní abẹ́ ilé ọ̀hún wọ́n sì gbé wọn lọ sí ilé ìwòsàn báyìí bẹ́ẹ̀ àwọn ń sa akitiyan láti yọ àwọn tó kù tán bẹ ní abẹ́ ilé náà gẹ́gẹ́ bí ó ṣe ṣe ní àlàyé lásìkò tá a fi ń kó ìròyìn yìí tá a fi ń. Kò dín ní ènìyàn 37 tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí nígbà tí 16 tí wọ́n ti fi ara pa nínú ìjàmbá ọkọ̀ ojú omi èyí tó wáyé ní ìpínlẹ̀ Kwara. Ní agbègbè tọ́pẹ̀ ní Gbàjíbọ̀ Mòdì ìjọba ìbílẹ̀ Kaiama ní ìpínlẹ̀ Kwara ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bá ṣe ṣe náà lẹ́yìn wípé àwọn tó jẹ́ ọlọ́jà oníṣòwò tó ń bọ̀ láti ọjà ní ìpínlẹ̀ Niger ó ní wọ́n dé orí omi Niger Delta ọ̀hún tí wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ dànù sí inú alàgbà lúgbú omi nínú àlàyé tí wọ́n sọ dímọ̀ wípé ọkọ̀ ojú omi náà òun ló kó àwọn ó gba ènìyàn bíi 100 ṣùgbọ́n tó sọ ní àlàyé pé ẹ̀kún fọ́fọ́ omi tí ó jẹ́ ti Niger Delta tó ti kún ọ̀hún òun ló fà á tí ọkọ̀ ojú omi náà tó fi ṣe bẹ́ẹ̀ dànù ní nǹkan dédé agogo 6 ìrọ̀lẹ́ ọjọ́ yìí tí ìṣẹ̀lẹ̀ láabi náà èyí tí ó ṣẹlẹ̀ nínú àlàyé tó jẹ́ alukoro fún àjọ panápaná ti ìpínlẹ̀ Kwara Hasan Adékúnlé ó sọ nígbà wípé níṣe ni àwọn ti dóòlà ẹ̀mí ènìyàn 16 tí wọ́n fi ara pa nínú ìṣẹ̀lẹ̀ náà nígbà tí wọ́n sì ṣe nálẹ̀ pé 37 ó ti jáde láyé tí wọ́n sì ti sìn wọ́n ṣáájú kí àwọn tó débi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀ lọ́jọ́ yìí bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́ agbẹnusọ fún gómìnà ní ìpínlẹ̀ Kwara Rafiu Àjàkáyé ó wá sí nálẹ̀ yìí wípé àwọn ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn tí ọ̀rọ̀ náà kàn ó ṣùgbọ́n kí gbogbo àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ lo orí omi láti fi ṣe ìrìn àjò kán gbìyànjú láti máa wá àwọn kan ìdáàbòbò ara ẹni bíi life jacket èyí tí wọn yóò máa lò ní orí omi ọ̀hún wípé tí ìṣẹ̀lẹ̀ báyìí bá ṣẹlẹ̀ àdínkù yóò wà nínú ìjàmbá tí yóò ṣe àwọn ènìyàn lópin ìgbà tí wọ́n bá ti ń ṣe bẹ́ẹ̀ lo ohun tí a pè ní nǹkan ìṣúra àti ìṣọ́ra lórí omi náà. Àwọn agbébọn ti ṣe bẹ́ẹ̀ padà ṣekú pa ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC èyí tó jí gbé ní ìpínlẹ̀ Ondo lẹ́yìn tó gba owó gọbọi tó jẹ́ mílíọ̀nù 5 náírà gẹ́gẹ́ bí ránsọ́ọ̀mù lọ́wọ́ mọ̀lẹ́bí alága ọ̀hún. Kì í ṣe ìròyìn mọ́ pẹ̀lú bá a ṣe sọdún náà wípé ní ọjọ́ ajé tí a lò sẹ́yìn yìí ó ní ìṣẹ̀lẹ̀ láabi náà ó ṣẹlẹ̀ pẹ̀lú bá a ṣe jí ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC ní ìjọba ìbílẹ̀ Òsè ní ìpínlẹ̀ Ondo náà Nelson Adégbòyè yìí wọ́n ṣe bẹ́ẹ̀ jí gbé lásìkò tó ń páàkì ọkọ̀ rẹ̀ ní Ìfọ̀n ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wípé níṣe ni àwọn ajínigbé náà ń béèrè fún
náà béèrè fún mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà 100 million naira kó tó di pa àwọn mọ̀lẹ́bí wọn padà wá sọ lọ sọ́tún sọ lọ sósì tẹ́sí ní wọn lọ rè tọ́jú mílíọ̀nù 5 náírà wá pẹ̀lú ohun tí ẹnu ń jẹ kí wọ́n gbé wá fún àwọn ní ibùba wọn. A sì ti múròyìn náà wá wípé àwọn ènìyàn méjì tí wọ́n ṣe bẹ́ẹ̀ fara wọn kalẹ̀ láti lọ rè gbé mílíọ̀nù 5 náírà ọ̀hún àti nǹkan míì tán béèrè fún wọn ní inú igbó. Ó ní wọ́n tún ṣe bẹ́ẹ̀ de àwọn méjèèjì mọ́lẹ̀ nígbà tí wọ́n sì tún béèrè fún mílíọ̀nù lọ́nà 30 náírà láti fi ṣe ìtúsílẹ̀ àwọn ènìyàn mẹ́tẹ̀ẹ̀ta. Ṣùgbọ́n ìròyìn burúkú ọ̀hún ó ní ó jáde lánàá òde yìí gẹ́gẹ́ bí wọ́n sì ṣe ní àlàyé láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alága fún ìjọba ìbílẹ̀ Òsè yìí Kọ́lápọ̀ Òjó níbi tó ti sọ dímọ̀ wípé àìsí ètò ààbò ilẹ̀ yìí ó tiẹ̀ ti wá porúkú mùsùn báyìí pẹ̀lú bó ti sọ dímọ̀ pé lẹ́yìn tí wọ́n gba mílíọ̀nù 5 náírà lọ́wọ́ alága fẹ́gbẹ́ òṣèlú APC ọ̀hún onámà tó ti padà ṣe ikú pa alága ọ̀hún. Ó ní àwọn ti dúpẹ́ wípé wọ́n dóòlà ẹ̀mí àwọn ènìyàn méjì tí wọ́n lọ rè gbé owó náà fún wọn kalẹ̀ padà kó tó di wípé wọ́n ṣekú pa ẹni tó jẹ́ alága ọ̀hún. Báyìí náà sì wá ránṣẹ́ sí àwọn ẹ̀ṣọ́ aláàbò ní ìjọba ìbílẹ̀ Òsè yìí wípé kán tètè pa kìtìmọ́lẹ̀ kán sì ta mọ́ra kí irú ìṣẹ̀lẹ̀ láabi bẹ́ẹ̀ kó má bàa tó padà wáyé mọ́ ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Ondo. Ọ̀sán gangan ó ní ìṣẹ̀lẹ̀ eléyìí mà tún ṣẹlẹ̀ ò k'Elédùmarè kó ṣàṣàánú ẹni ní orílẹ̀-èdè Nàìjíríà ni ikọ̀ agbésùmọ̀mí Lákúráwá náà ṣe bẹ́ẹ̀ ya wọ inú ṣọ́ọ̀ṣì ní ìpínlẹ̀ Kẹ́bì. Ọ̀gọ̀rọ̀ ọmọlẹ́yìn Kristi ni wọ́n ti jí gbé wọ inú igbó lọ báyìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ ní agbègbè tó pè ní Zagami ìjọba ìbílẹ̀ Danko Wasagu ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ lánàá tí ń ṣe ọjọ́ 18 nínú oṣù tá a wà ní inú rẹ̀ yìí ní nǹkan bí dédé aago kan ọ̀sán ó kù ìṣẹ́jú 15 kó lù ní gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ náà ní àwọn ikọ̀ agbésùmọ̀mí Lákúráwá náà bẹ̀rẹ̀ sí ní yin ìbọn ní takotako láti ya wọ inú ilé ìjọsìn níbi tí àwọn ọmọlẹ́yìn Kristi tá ti ń ṣe bẹ́ẹ̀ ṣe ìjọsìn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni wọ́n palẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ọmọlẹ́yìn Kristi mọ́ tó fi mẹ́rin tó jẹ́ aṣáájú ẹ̀sìn náà nínú ilé ìjọsìn ọ̀hún tó sì kó wọn lọ sí inú igbó kan báyìí èyí tí ẹnikẹ́ni kò tí ì mọ ibi tí wọ́n fi ara sìnkú sí. Bẹ́ẹ̀ wọn ò tí ì gbọ́ kankan láti ọ̀dọ̀ àwọn ènìyàn ọ̀hún. Ìpínlẹ̀ Kẹ́bì ó ní ikọ̀ Lákúráwá ni wọ́n ti rọ́wọ́ mú jùlọ nígbà tó sì jẹ́ wípé láwọn ìpínlẹ̀ míì bíi ti Zamfara, Sokoto àti Borno ó ní ikọ̀ Boko Haram làwọn ti ṣe bẹ́ẹ̀ kan ti rí ọwọ́ mú bulẹ̀ tí wọ́n sì ń ṣe bó ṣe wù wọ́n ní ìpínlẹ̀ yìí. Ayé sì rántí wípé ènìkọ́ ànákọ́ láti mú ìròyìn náà wá nípa ìkọlù àwọn agbésùmọ̀mí sí ilé ìjọsìn àti mọ́sálásí níbi tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ṣekú pa àwọn ènìyàn tó tún jí àwọn ènìyàn gbé ní mọ́sálásí àti ilé ìjọsìn táwọn ọmọlẹ́yìn Kristi lásìkò yìí àìtí rí nǹkan kan gbọ́ láti ọ̀dọ̀ àwọn agbófinró ti ìpínlẹ̀ Kẹ́bì. Pé wọ́n ní Ọlọ́run kì í ṣe ọba alábòsí rárá o. Ọwọ́ àjọ DSS ló ti tẹ ògbólógbòó ajínigbé tó ti ń wá láti ọjọ́ tó ti pẹ́ ní olú-ilẹ̀ yìí tí ń ṣe Àbújá lásìkò tó fẹ́ ṣèrìn àjò mímọ́ lọ sí ilẹ̀ Mọ́kà. Ògbólógbòó ajínigbé àti báńdíìtì tó jẹ́ agbésùmọ̀mí kan ti kéde rẹ̀ lẹ́ni tí wọ́n wá láti ọjọ́ tó ti pẹ́ Yàyà Zango ó ní ọwọ́ ti bàbá yìí lásìkò tí ó ń ṣe àyẹ̀wò fún ìrìn àjò rẹ̀ lọ sí ilẹ̀ mímọ́ Mọ́kà tó náà fẹ́ bá wọn ṣe ájì tọdún 2025 yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé láti ọ̀dọ̀ àwọn iléeṣẹ́ tó ń ṣe àyẹ̀wò fún àwọn ènìyàn tó fẹ́ ṣe ìrìn àjò lọ sí ilẹ̀ mímọ́ ètò ní ká fi orúkọ bo òun ní àṣírí. Ó ní lásìkò táwọn gba pásítọ̀tù kalẹ̀ lọ́wọ́ Zango ó ní àwọn rí wípé arákùnrin ọ̀daràn tó ti ń wá láti ọjọ́ tó ti pẹ́ yìí ni. Bẹ́ẹ̀ ni àjọ DSS tó ṣe ti ọ̀tẹlẹ̀múyẹ́ náà bá ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin gbé tó sì ti gbé lọ sí ibi tí wọ́n pè ní àtìmọ́lé títàwọn ènìyàn náà. Zango ló ń gbé ní agbègbè tó pè ní Paikonkore ní ìjọba ìbílẹ̀ Gwagwalada ní olú-ilẹ̀ tí ń ṣe Àbújá kó tó di wípé ọwọ́ bá níṣẹ́ ni wọ́n ní ó ti ṣe bẹ́ẹ̀ ṣe àwọn ìkọlù oríranran àti ìfẹ̀mí ènìyàn ṣòfò tó fi mọ́ ìjínigbé gbowó ní olú-ilẹ̀ tí ń ṣe Àbújá. Sọ́jọ́ gbogbo báyìí sì ní tó lè ọjọ́ kan ṣoṣo tó ń do báyìí ó ní ti Olóhùn ó ti wà ní gbàgà àtìmọ́lé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ báyìí. Yorùbá ní kì í dùn kó pọ̀ ṣókí òun náà ni ọbẹ̀ oge mọ́dẹ̀mọ́dẹ̀ ẹ má jẹ́ kí fìlà kọjá èpè ìpéjú. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ó ní ẹ ṣé ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ̀ yìí tẹ́ bá mi jẹ́ ẹ̀kú àìbínú jẹ́ kí n tó máa lọ kókó tí mo mẹ́nu bà ń kọ́ ẹ jẹ́ n ṣe ìrántí rẹ̀ fún wa lẹ́ẹ̀kan sí i.
amúhá fún wa pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ìtẹ̀síwájú ń bá ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bó ti jẹ́ pé ẹlẹ́yàmẹ̀yà àti ẹlẹ́sìnjẹ̀sìn onísìnbẹ̀ ní orílẹ̀-èdè yìí síbẹ̀ à ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ara wa. wọ́n ní kí Wike pe Fubara lórúkọ tó bá wù ú, àní kí àlàáfíà sátìjọba ní ìpínlẹ̀ Rivers ó ní n tó wù àwọn jùlọ o. àwọn olóyè inú ẹgbẹ́ PANDEF inú Pan-Niger Delta Elders Forum náà fi hàn náà léde. àmúwá fún wa wípé ilé alájà kan ló ṣe bẹ́ẹ̀ wó lulẹ̀ mọ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkó níbi kan ti dóòlà ẹ̀mí ènìyàn 3 nígbà táwọn míín sì ń bẹ ní abẹ́ ilé ọ̀hún. kò dín ní ènìyàn 37 nígbà tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ gbé kúrú jẹ lọ́wọ́ ẹbọra báyìí nígbà tí 16 tán farapa látàrí ìjàmbá ọkọ̀ ojú omi tó wáyé ní ìpínlẹ̀ Kwara. bẹ́ẹ̀ la sọ mọ́ wípé àwọn agbébọn náà ti ṣe padà ṣekú pa alága ẹgbẹ́ òṣèlú APC tájígbé ní ìpínlẹ̀ Ondo lẹ́yìn mílíọ̀nù 5 náírà tágbà lọ́wọ́ mọ̀lẹ́bí rẹ̀. lọ́sàn gangan ni àwọn ikọ̀ agbésùmọ̀mí Lakurawa ya wọlé ìjọsìn tá sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn ní takòtakò níbi tá ti jẹ́ ọ̀gọ̀rọ̀ ọmọlẹ́yìn Kristi gbé wọnú igbó lọ báyìí. wọ́n ní Elédùmarè kì í ṣe ààbò sísẹ̀ ọwọ́ àjọ DSS ti tẹ ògbólógbòó ajínigbé èyí tó ti ń wá láti ọjọ́ tó ti pẹ́ lólùlù rẹ̀ ti ń ṣe Àbújá lásìkò tó gbìyànjú láti ṣe ìrìn àjò mímọ́ lọ sí ilẹ̀ Mọ́kà. títí di ìgbà tá a tún padà máa pàdé lórí ìkànnì aláyọ̀ tá a jọ wáyé àyànfẹ́ Elédùmarè ló kọ́ tèmi jẹ́ èmi ní màá wá ẹ̀yìn náà ní sì máa bá ó dàbọ̀.